Welcome back to my channel. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist, and the gist that we're going to be talking about today is about Queen Naomi and Kabiyesi. Kabiyesi ti gbé ìgbésẹ̀ o láti ra ilé fún àwọn ìyàwó wọn lẹ́yọ kọ̀ọ̀kan níbikíbi tí wọ́n bá fẹ́ ní Nàìjíríà so that wọ́n á lè settle down sí ilé tí Kabiyesi bá rà fún wọn. Kábíyèsí wọ́n ní kí àwọn ìyàwó àwọn kí wọ́n mú ilé níbikíbi tí wọ́n bá fẹ́. Kábíyèsí ní anywhere in the Nigeria tí wọ́n bá ti fẹ́ ilé àwọn máa ra ilé fún wọn. ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. My name is Mashallah. I normally speak Yoruba on my channel, and I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay. Lọ́lá yín á máa lọ́lá yóò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashallah. Mo dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe o. Ojú ò ní tì yín o. Thank you so much. God bless you o. Kábíyèsí wọ́n ní àwọn appreciate ìyàwó àwọn love ìyàwó àwọn dẹ̀ fẹ́ gbogbo nǹkan tó bá gbà láti mú ìyàwó àwọn padà wá sí inú palace. Ìtorí ẹ̀ Kábíyèsí gbégbèsè láti lọ ra ilé fún àwọn ìyàwó wọn yìí tí wọ́n fẹ́ ní kán kúrò ní palace. Kábíyèsí ní kí wọ́n lọ mú ilé tí wọ́n bá fẹ́, kán point sí ibi tí wọ́n bá ti fẹ́ ilé pé àwọn adẹ́wà máa bá wọn níbẹ̀. ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ lẹ́nìí níta ní ká mú wá fún yín. Èmi feel pé nǹkan tí Kábíyèsí fẹ́ ṣe yìí èmi feel pé ó dáa o. Tí ẹ̀yin bá feel pé ó dáa ẹ sọ. Nítorí wípé àwọn ìyàwó wọn ń ṣe ọmọ kékeré tó jẹ́ pé wọ́n á kàn lọ kó wọn sí quarters bí ẹran. Ṣó ti yé yín? Wọ́n ní láti jẹ́ kí àwọn woman yìí náà kan feel important. Mi ò support pé kí Kábíyèsí kan níyàwó púpọ̀ o, ṣùgbọ́n wọ́n ti bára wọn ní situation yẹn. Queen Naomi ò dẹ̀ ní kí wọ́n divorce wọn kó tó dé pé àwọn padà. The only thing tí Queen Naomi sọ ni pé kán move wọn kúrò ní palace. Èyí tí Kábíyèsí dẹ̀ ti gbégbèsè láti ṣe. So ẹ̀yin èèyàn, èmi feel pé bí Kábíyèsí ṣe fẹ́ ra ilé fún wọn yìí ó dáa. Kí gbogbo wọn wà láàyè wọn. Tí Kábíyèsí bá fẹ́ lọ rí wọn, wọ́n á lọ máa bá wọn ńbẹ̀. Èmi feel pé ìgbésẹ̀ tí Kábíyèsí fẹ́ gbé yìí, èmi feel pé ó wà okay. Because tẹ bá rí gbogbo àwọn ọba míì náà wọ́n máa ń níyàwó, but wọn kò kí ń fẹ́ wọn sínú palace ni. Wọ́n máa ń níyàwó síta. So Ọlọ́run Elédùmarè á bá Kábíyèsí yanjú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn obìnrin Ifẹ̀ ti sọ fún Kábíyèsí wípé àwọn fún wọn ní 14 days. So Kábíyèsí tiẹ̀ ń bẹ̀ wọ́n pé kí wọ́n fáwọn ní time díẹ̀ sí. Èmi ò wá mọ̀ bóyá nínú àwọn ilé tí Kábíyèsí ń tà, ẹ mọ̀ pé Kábíyèsí is into real estate. Wọ́n dẹ̀ lẹ́sẹ̀. So tó bá máa pe àwọn agent bíi mélòó kan, ilé máa jáde. So bóyá bẹ́ẹ̀ ni àwọn ìyàwó wọn yìí àti mú ilé kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ fi wọ́n sí. So mo feel pé peace máa reign. Mo dẹ̀ feel pé peace máa wà. Nítorí pé a fẹ́ wàhálà fún Queen Naomi. A fẹ́ ìfọ̀kànbalẹ̀ fún Queen Naomi. Ẹ mọ̀ pé for a long time, mo miss Queen Naomi àti Kábíyèsí pọ̀. Yes. Ẹ rántí bó ṣe máa ń jọ ya fọ́tò tó yẹ pé tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn máa ń level ni. Mo miss. Ẹ rántí ìgbà tí Kábíyèsí àti Queen Naomi tó lọ sí Awolowo University nígbà birthday Kábíyèsí. Ẹ rántí tí Kábíyèsí fi ń sọ̀rọ̀ tí wọ́n fi ní ìyàwó àwọn ní o tí Queen Naomi fi dìde tí gbogbo àwọn university Awolowo University tó fi pariwo. Oh my God, I can feel the love between these two people.
ẹ wo Ọlọ́run ìfẹ́ wọn lágbára. Èèyàn kan comment wọ́n ní pé àwọn ò like mo ṣe máa ń sọ pé Kábíyèsí love Queen Naomi. Ẹni tó comment yẹn ẹ jọ̀ọ́, kì í ṣe pé bóyá mo mọ̀ ń sọ yìí láti fi hurt anybody, ṣùgbọ́n mo mọ̀ yìí pé ìfẹ́ wà láàrin wọn. Ó kàn ṣẹlẹ̀ ni, nǹkan tó ṣẹlẹ̀ yìí kàn ṣẹlẹ̀ ni. Ẹ jẹ́ kí n sọ fún yín, ọkùnrin lè máa kóbìnrin kó dẹ̀ sì lọ́ọ̀fù ìyàwó ẹ̀. Ó ń ṣẹlẹ̀ dáadáa. Kò lè fi ìyàwó ẹ̀ ṣeré bọ̀ á dẹ̀ ti máa kóbìnrin. Obìnrin yẹn á máa wí pé kí ló fẹ́ òun fún. It happens. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á yanjú ọ̀rọ̀ yìí. Anybody kò lè ṣe kó má ṣẹlẹ̀. Ṣó ti yé yín? Ẹ dẹ̀ mọ̀ pé tí Kábíyèsí tún wá yàtọ̀, ọba ni wọ́n. Ọba ni wọ́n. He is entitled to many wives. Ó kàn jẹ́ pé bí Kábíyèsí ṣe gbé ọ̀rọ̀ yìí, kò yẹ kán fẹ́ àwọn olórí sínú palace. Ó yẹ kí wọ́n ralé fún wọn, kán fẹ́ wọn síta ni, kò yẹ kán gbé wọn wá sínú palace. Ibi tí Kábíyèsí ti ṣe mistake nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run á bá wa yanjú gbogbo ọ̀rọ̀ yìí ní agbára Ọlọ́run. So èyí tí mo gbọ́ ní tí mo ní kí n mú wá fún yín pé kí àwọn olórí kí wọ́n lọ mú ibi tí wọ́n bá fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn á ra ilé fún wọn. Wọ́n á dẹ̀ wà níbẹ̀, Kábíyèsí á dẹ̀ lọ máa rí wọn. At least peace á wà fún Queen Naomi. Ọlọ́run á ran Queen Naomi lọ́wọ́. Ọlọ́run á support Queen Naomi àti ọmọ wọn ní agbára Ọlọ́run. Ẹ ṣé o ẹ̀yin èèyàn, ẹ subscribe, ẹ like, ẹ share fídíò mi o. God Almighty will bless you. Thank you so much. Share this video, like and subscribe.